gẹ́gẹ́ bá ṣe ń sọ lọ ní apá kìíní ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe gbogbo ẹ̀yin olólùfẹ́ Glorious Vision, gbogbo ẹ̀yin white garments, gbogbo ẹ̀yin Pentecostal, gbogbo ẹ̀yin ènìyàn pátápátá ẹ jọ̀ọ́ lórílẹ̀-èdè Nàìjíríà àti outside ẹ jọ̀wọ́ ẹ bá mi subscribe ẹ lọ wo apá kìíní tó kọ́kọ́ jáde, apá kejì rèé tí mo sọ pé ìjọ Ọlọ́run ṣàìsàn. Mo sọ nínú apá kìíní, mo bẹ̀ bàbá Ọlọ́run Fẹ́mi Eléjìdé, mo bẹ̀ yín pé kẹ́ dákun kẹ́ fọwọ́ wọnú kẹ́ mu agbo ẹ̀mí mímọ́. Mo bẹ̀ yín bàbá Adébóyè, gbogbo ẹ̀yin tó jẹ́ pé ọ̀rọ̀ yìí tẹ́ wà involved lórí ọ̀rọ̀ ìjà tó wà ńlẹ̀ yìí, pé ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ la máa ń rí, a kì í rí òpin rẹ̀. Ẹ dákun ẹ jọ̀ọ́ kí Sátánì má bàa fi wá ṣe yẹ̀yẹ́. Ẹ̀yin ikọ̀ yìí mo fẹ́ kẹ́ ẹ rántí o, mo fẹ́ kẹ́ ẹ rántí wípé ìkan ṣoṣo ni wá, ìkan ṣoṣo ni, a ò gbọ́dọ̀ yapa sí ẹ̀ka tá a wà nínú rẹ̀. Ẹ má ṣe gbàgbé ọ̀rọ̀ orin yìí tó wípé ìpìlẹ̀ tí Jésù fi lélẹ̀ léyìí tí àwa aládùúrà ń tọ́, kẹ̀dá máa ṣe rò pé àyà kúrò níbẹ̀, mo dúró lé Kristi àpáta ẹ̀yọ̀, kérúbù ẹ̀yọ̀, onígbàgbọ́ ẹ̀yọ̀, a fi ìpìlẹ̀ lélẹ̀ lórí òtítọ́, a fi ìpìlẹ̀ lélẹ̀ lórí òtítọ́. Ṣé mọ̀ wípé orí àpáta yìí ó ní Jésù sọ pé a ó kọ́ ilé òun sí. Bẹ́ẹ̀ ni ogun ọ̀run àpáàdì kò ní borí rẹ̀. Ogun wo wá leléyìí o? Ẹ jọ̀wọ́ gbogbo ìjọ Ọlọ́run ẹ dìde sí ọ̀rọ̀ yìí ní abẹ́nú. Ẹ bá mi pé ọ̀tún, ẹ pé òsì, ẹ jẹ́ ká yanjú ẹ̀, nítorí pé Sátánì wà nítòsí tó dúró láti fi wá ṣe yẹ̀yẹ́. Tá bá wá ń ṣe bí eléyìí, àwọn wo la fẹ́ wàásù sí? Àti wípé àwọn tí ó fẹ́ ti ara wa sin Ọlọ́run, kí la fẹ́ kí wọ́n ó sìn lára wa gan. Ẹ jẹ́ ká nípamọ́ rẹ̀, má bínú, ẹ jọ̀ọ́ ẹ má bínú. Irú ẹ̀ ò lè má wáyé, a lè dọ́gba, ìyẹn dúró bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́ gbogbo ìjọ Ọlọ́run lápapọ̀ pátá, ó ní mo sọ èyí sí gbogbo ìjọ Ọlọ́run, gbogbo ìjọ Ọlọ́run. Mo sọ pé ìjọ Ọlọ́run ń ṣàìsàn, ó ti ń ṣàìsàn tipẹ́tipẹ́. Ìjọ Ọlọ́run ti sick. Gbogbo ẹ̀yin adarí ìjọ, adarí pátá àti àwọn adarí domination kọ̀ọ̀kan, ẹ jọ̀wọ́ nítorí t'Ọlọ́run ẹ jẹ́ ká wo àìsàn tó wà lára ìjọ sàn. Irú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kì í ṣe gbogbo kérúbù, kì í ṣe gbogbo wọn ní ó dá, kì í sì ṣe gbogbo wọn ló dá, kì í ṣe gbogbo àwọn Pentecostal, kì í ṣe gbogbo Pentecostal ló dá o, kì í sì ṣe gbogbo wọn ní ó dá. Gbogbo àwọn garment, àwọn white garment, kì í ṣe gbogbo wọn ló dára, kì í ṣe gbogbo wọn ní ó dá, kì í dẹ̀ ṣe gbogbo wọn ló ní ó dá, ọ̀pọ̀ dára láàrin wọn. Kò sí ibi tá a ti rí rere tá a ti rí ibi. Tá a bá ti ń wo rere báyìí, ká mọ̀ garùn wípé ṣé ẹ̀yin ẹ̀ níbí dúró sí ni àbẹ́gbẹ́ ẹ̀ níbí dúró sí. A ní láti sọ wípé bóyá ìjọ ọ̀kan ló mọ́, kò sí ìjọ tó mọ́. Àwọn tí Ọlọ́run ti torí wọn gbé àwọn adarí kalẹ̀ leléyìí, nítorí àwọn tí ò dáa, nítorí àwọn ìpẹ́ rẹ̀, àti nítorí àwọn tí egun wọn lé. Ṣé mọ̀ pé ìjọ, ohun tí ò jọ la kójọpọ̀ tá à ń pè ní ìjọ. Tẹ́ ẹ bá sọ wípé ìwọ kò gbọ́dọ̀, ìwọ kò gbọ́dọ̀, ìwọ kò gbọ́dọ̀, àwọn tọ́ka wọn lé wà ń bẹ̀ tó ń sọ pé kí ni ìwọ kò gbọ́dọ̀. Ẹ wo tí ẹ náà ń sọ yẹn, tó mọ̀ dẹ̀yìn lẹ́yìn, tó mọ̀ ṣe nǹkan tí ò tọ́, gradually wọn tí ò tọ́ tó ń ṣe lẹ́yìn yẹn, wọn á gbé síwájú. Á dẹ̀ máa wí náà ni, á máa sọ̀rọ̀ náà ni, á máa tọ́ wọn náà ni. A lè ti torí rẹ̀ kàn pa wọ́n tàbí kàn lé wọn lọ, nítorí pé àwọn tí Ọlọ́run ti torí tiwọn tó fi pè yín náà nìyẹn. Àwọn tọ́lọ́run ti torí wọn pè yín náà nìyẹn. Àìmọyemọye. Ṣé nígbà tí ó wà tá à ń sọ̀rọ̀ nípa ti àwọn ọmọ ìjọ, wípé ọ̀pọ̀ ọmọ ìjọ wọ́n ń ṣe nǹkan tí ò tọ́, and it's true, wọ́n ṣe tí ò tọ́. Àwọn adarí tí ń ṣe tí ò tọ́ ńkọ́? Àwọn adarí tí ń ṣe tí ò tọ́ ńkọ́? Ẹ jẹ́ á bọ́ ọmọ ìjọ ọmọ níwọ̀n. Táwọn adarí tó ń ṣe tí ò tọ́ ńkọ́? Tí wọ́n ti yà kúrò lẹ́yìn Kristi, tí wọ́n ń ṣe tí ò tọ́, tó jẹ́ pé ìròyìn tí à ń fojoojúmọ́ gbọ́ ó jẹ́lé tó bani nínú jẹ́.
ẹ dákun ẹ jẹ́ ká ṣe àtúnṣe. Oníṣẹ́ fẹ́rẹ̀ dé, oníṣẹ́ dé tán, oníṣẹ́ fẹ́rẹ̀ dé. Ó ní kìlà oró kìlà ó sọ, kí la fẹ́ rò, kí la fẹ́ sọ nígbà tí Ọlọ́run bá dé, nígbà tí Ọlọ́run bá pè wá lórí àwọn tó fi wá ṣe olùṣọ́ àgùntàn lé lórí, lórí àwọn tó fi wá ṣe wòlíì lé lórí, lórí àìmọye wòlíì tó jẹ́ pé kàkà kí wọ́n fún ọmọ ìjọ ní ìtọ́ni, ọ̀tọ̀ níbi tí wọ́n tì wọ́n sí, ọ̀tọ̀ ní tí wọ́n bá kúrò ń bẹ̀, ọ̀tọ̀ ní ìgbésẹ̀ tí wọ́n ń gbé, gbogbo ẹ̀ náà ń gbé wá sórí afẹ́fẹ́ tó mú ìdójútì bá ènìyàn. Irú ẹ̀ ò lè má ṣẹlẹ̀ o, irú ẹ̀ ò lè má ṣẹlẹ̀, irú ẹ̀ ò lè má ṣẹlẹ̀. Àwọn ìpè tó dájú wọ́n dúró, wọ́n sì wà tẹ́ńbá. Àwọn ìpè tó dájú wọ́n sì wà tẹ́ńbá. Ṣùgbọ́n àwọn àdàlù àwọn náà pọ̀. Orúkọ kan náà la rẹ̀ jọ ń jẹ́, orúkọ kan náà la jọ ń jẹ́. Gbogbo ẹ̀yin adarí domination, ẹ jẹ́ ká wá àtúnṣe. Kò síjọ tó mọ́ o, ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run ní pé ká pa àṣírí ìjọ mọ́ láàrin ìjọ. Tá a bá rí ibi tí ò mọ́ tó jẹ́ pé ó ń burú, ẹ jẹ́ kí àwọn adarí ibẹ̀ kí wọ́n mọ̀, ẹ jẹ́ kí àwọn adarí domination yẹn ẹ jẹ́ kí wọ́n gbọ́. So àwọn adarí domination yẹn wọ́n forward information, wọ́n á forward ẹ̀ sí gbogbo ẹ̀ka wọn. So àtúnṣe á bẹ̀rẹ̀. Kò sí ìjọ tí ò ní doctrine, kò sí ìjọ tí ò ní ìlànà tiẹ̀. Ẹ̀yin white garments yìí sìn ẹ ní ìlànà tẹ́ ń tọ̀, kérúbù ẹ ní ìlànà tẹ́ ń tọ̀, ẹ̀yin celestial ẹ ní ìlànà tẹ́ ń tọ̀, and àwọn others tó jẹ́ pé àwọn náà jẹ́ white garments tí bóyá wọn ò jẹ́ kérúbù tàbí tí wọ́n ṣe ṣẹlẹ̀ but tó jẹ́ pé white garments làwọn náà, ó kálukú wọn ló ní ìlànà tí wọ́n ń tọ̀. Then àwọn churches yòókù Pentecostal wọ́n ní ìlànà tí wọ́n ń tọ̀, ìlànà domination kọ̀ọ̀kan ní ìlànà tí wọ́n ń tọ̀. So ọ̀rọ̀ Ọlọ́run Bíbélì tó kó gbogbo wa pọ̀ yìí ó dá dúró, ìlànà ìjọ kálukú ó dá dúró, ìlànà ọ̀tọ̀. So Bíbélì tó kó wa pọ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ tó gbélé wa lọ́wọ́ pé ká wàásù ọ̀rọ̀ náà, iṣẹ́ rẹ̀ ọ̀tọ̀ ni, ìlànà ìjọ oníkálukú ó dúró tì lẹ́gbẹ̀ẹ́. Gbogbo ẹ̀yin adarí domination, gbogbo ẹ̀yin adarí domination, tẹ́ ẹ bá kọ etí dídí sí ọ̀rọ̀ tẹ́ ẹ ní òkàn yín, tó bá bàjẹ́ a ó béèrè lórí yín, a ó béèrè ní orí yín. Mi ò wá fún ìjọ kankan, ṣùgbọ́n a rán mi jáde láti pẹ̀tù sí ọ̀rọ̀ yìí torí pé ọ̀rọ̀ yìí dé orí afẹ́fẹ́, ó ti di ọjà àgbáyé. So ọjà àgbáyé tá a ti pàdé ẹ̀ náà ni ọjà àgbáyé náà láti yanjú ẹ̀. So ẹ̀yin adarí domination kọ̀ọ̀kan ẹ gbé ìgbésẹ̀. Ṣé rántí orin bàbá ní Yàrédòkun tó ní ọlọ́múdọ́mú ìyá rẹ̀ gbé tí a kò sí yìí, ibi tí ó yọrí sí kò ní dáa. Èmi ní CAC, èmi ní the apostolic, èmi ní celestial, àwa ní garment, àwa ní Pentecostal. Tẹ́ ẹ kọ̀, tẹ́ ẹ bá ara yín ṣe, tẹ́ ẹ sọ ìfẹ́ náà láàrin yín, tẹ́ ẹ bá ara yín ṣe, ibi tí ó yọrí sí ò ní dáa, ibi tó máa yọrí sí ò ní dáa. Ṣé ẹ ti gbọ́? Eléyìí tí kọ́lọ́múdọ́mú ìyá rẹ̀ gbé yìí, tẹ́ ẹ kò sí, tí ọ̀rọ̀ yìí sì ń lọ ní afẹ́fẹ́, tí ẹ gbégbèsè tó gún mọ́yán, ibi tí ó yọrí sí ò ní dáa, kò ní dáa. Só dìgbà tó bá dogun, ó dìgbà tó bá di ọ̀tẹ̀. Ṣé wá lérò pé yín gan ó bọ̀ ń bẹ̀? Ṣé wá lérò yìí pé bóyá orúkọ tí gan ò ní bàjẹ́? Torí gbogbo wa we are all Christian ni gbogbo wa. Jésù yìí nìkan náà ni àtọ̀lẹ́yìn, Jésù yìí nìkan náà la ṣe ń wàásù, Jésù nìkan ṣoṣo là ń wàásù. Nígbà tẹ́ ẹ bá bọ́ kóòtù lẹ̀ tó di ọwọ́ ẹ̀ṣẹ̀, ta là ń ṣiṣẹ́ fún? Gbogbo ẹ̀yin yòókù náà sì ń wòran. Ẹ tètè paná ọ̀rọ̀ yìí, ẹni kò kúkú kan àwa, kò bá àwa wí, ibi tí ó yọrí sí ò ní dáa. Ohun tí Ọlọ́run sì torí rẹ̀ pè yín gan, ẹ ṣe àlàyé ẹ̀ fún Ọlọ́run. Nígbà tí ẹ bá ń wo nǹkan tó ń bàjẹ́, ìjọ Ọlọ́run ó ti bàjẹ́, ìjọ Ọlọ́run, gbogbo ìjọ Ọlọ́run ni kò sẹ́ni tó mọ̀ o. Ṣùgbọ́n kí adarí domination kọ̀ọ̀kan kan lọ wẹ domination wọn mọ́, kí adarí domination kọ̀ọ̀kan kan lọ wẹ domination wọn mọ́ kó mọ́ sákásáká. Tó bá tiẹ̀ jẹ́ pé a máa rí èpò, kò ní pọ̀, èpò ní pọ̀. Ṣùgbọ́n nígbà tí ọ̀pọ̀ adarí tó bá ya èpò, kílẹ̀ ní kí àwọn ọmọ, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìjọ kílẹ̀ ní kan ṣe. Ẹ má gbàgbé o, ẹ má gbàgbé, ó ní Kristi jọba rẹ̀ dé,
kí àṣẹ rẹ̀ bẹ̀rẹ̀. Fọ̀pá ìrì rẹ̀ fọ́ gbogbo ipa ẹ̀ṣẹ̀. Tẹ́ bá tẹ̀síwájú ó ní ìjọba ìfẹ́ á dà. Ìjọba ìfẹ́ dà láàrin gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run àti ẹ̀yin adarí domination. Ẹ ti sọ ìfẹ́ nù. Ṣé ń lọlé? Ṣé máa délé báyìí? Abalajọ tí Jésù fi béèrè lọ́jọ́ sí wípé ṣé wọn wà bá ìgbàgbọ́ láyé? Ṣé bá ṣe ń ṣe ìṣe Kristi ó bá gbàgbọ́ láyé? Ṣé yóò bá gbàgbọ́ láyé? Olúwa rán mi níṣẹ́, mo ti jíṣẹ́ fún yín. Ọrùn ti tèmi ti mọ́. Ọlọ́run Olódùmarè fúnra lára rẹ̀ yóò rán sí àtúnṣe sínú ìjọ. Tó bá dẹ̀ wọ̀ kan sọ pé ìjọ ni kò ṣe kinní kan, máa sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n tí Ọlọ́run gbélé wa lọ́wọ́ ṣá ti ṣe. Nígbà tó bá lọ lé, adé mélòó ló máa rí kó délé? Ọjọ́ kan sì ń bọ̀ tí ìpín ó dùn, tí gbangba ó dẹkùn, tí kedere tí ó bẹ̀ wò. A ó béèrè lọ́wọ́ ẹ̀ gẹ́gẹ́ bí adarí. Ohun tó gbé tó ṣe lórí iṣẹ́ adarí yẹn, ó jiyín rẹ̀ fún Ọlọ́run. Ìjọ kò gbọdọ̀ tójú ẹnikẹ́ni bàjẹ́. Gẹ́gẹ́ bí mo ti sọ ní abala apá kìíní yẹn, ọ̀pá aládé, ẹni tó bá tọwọ́ ẹ̀sẹ̀ yóò jiyín ẹ̀. Ọ̀pá aládé ò ní tọwọ́ tèmi sẹ́. Ẹ jọ̀ọ́ bá mi subscribe. Ẹ lọ bá mi wo apá kìíní yẹn. Pastor Ọlọ́runfẹ́mi Èjìdé, mo ti bẹ̀ yín ní apá àkọ́kọ́. Mo bẹ̀ yín. Ẹ dákun ẹ jẹ́ kó lọ bẹ́ẹ̀. Ẹ jẹ́ kó lọ lẹ̀ bẹ́ẹ̀. Ẹ dákun torí t'Ọlọ́run. Ẹ mú agbo ẹ̀mí mímọ́. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó tán bẹ́ẹ̀. Ẹ dákun ẹ jẹ́ wá àtúnṣe. Ẹ jẹ́ gba ẹ̀mí mímọ́ láàyè. Ẹ jẹ́ gba àlàáfíà láàyè. Ọlọ́run yóò ràn gbogbo wa lọ́wọ́. Àtàwa white garment, àtàwa Pentecostal. Ẹ jọ̀ọ́ ọlọ́múdọ́mù ìyá ẹ̀gbẹ́ ò ràn wá lọ́wọ́ o. Àwa la mọ̀, ẹ̀yin lẹ mọ̀. Kò ràn wá lọ́wọ́. Ẹ̀yin tẹ́ ẹ pẹ́ ẹ mọ́ gan. Ẹ̀yin tẹ́ ẹ pẹ́ ẹ mọ́ tá a bá ṣàyẹ̀wò dáadáa. Inú ayé la wà. Ọlọ́run kó mú wa délé. Yóò dára fún gbogbo wa. Ẹ ṣé púpọ̀.